oògùn followers tó dájú oògùn followers tó dájú fún àwọn ọmọ ológo. Ìwọ tó bá mọ̀ pé ó lógo, tó mọ̀ pé ó ti lógo gan, tí àwọn aláìlógo kan tó fẹ́ wá lọ máa ṣe fídíò fún ẹ, tó fẹ́ lọ fi ẹ máa trend, oògùn tó dájú. Mo ẹsẹ̀ wá oògùn yẹn rí ni, mo ẹsẹ̀ wá kí yẹn rí ni. Ó ní bọ̀bọ̀ olóko kékeré kan, bọ̀bọ̀ olóko kékeré kan, akú iṣẹ́ kan, pé mo kàn wò pé jẹ́ kí bá ṣeré lọ́sàn-án yìí pé kíkọ comment sísàlẹ̀ fídíò ẹ̀ pé àwọn èèyàn sọ wípé Ọba Solomon náà kì í bá àwọn èèyàn ṣeré, jẹ́ kíkan bá ṣeré, jẹ́ kíkan ju ọ̀rọ̀ fún. Bí bọ̀bọ̀ yẹn ṣe lọ wo, ó sì lọ ṣe fídíò fún mi nìyẹn sá. Ó ti take ọ̀rọ̀ yẹn serious. Orí bọ̀bọ̀ yẹn burú. Bọ̀dé máa wò pé Ọba Solomon tó bá lọ dá bọ̀bọ̀ yìí lóhùn yìí sí, ó máa kó àwọn followers ẹ lọ òkè. Ìbá kékeré tó wà lọ́wọ́ yẹn bá mo ṣe lè gbá mọ́ ti tèmi. Òkè. Wọ́n ní nǹkan tí máa ṣe ni wípé kí comment sísàlẹ̀ fídíò ẹ̀. Bí mo ṣe comment sísàlẹ̀ fídíò ẹ̀ báyìí, bí gbogbo àwọn followers ẹ ṣe rọ́lé mi nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí follow mi nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí follow mi nìyẹn. Bí mo ṣe ń dá follow padà fún wọn nìyẹn, bó ṣe follow mi, mo ṣe follow wọn back. So please, ìwọ tó bá mọ̀ pé ó lógo, tí aláìlógo bá ti lọ ṣe fídíò fún ẹ, o ò ní ìdá àti lọ ṣe fídíò fún. Tó bá ṣe fídíò fún ọmọ ọba followers ẹ o, tí ẹni pé kò comment sí follow ẹ, sọ mọ̀ pé wọ́n ti lógo tẹ́lẹ̀, wọ́n ti mọ̀ pé wọ́n ló comment. Àwọn followers ẹ wọ́n máa tẹ̀lé ẹni. Gbogbo followers bọ̀bọ̀ yẹn wọ́n ti follow mi pa. At least followers mo ti gbà nísìn. Kì í ṣe 100 àwọn tí wọ́n ti follow mi nígbà tí mo ti comment síbẹ̀. Please, kí ni mo fún yẹn? Ẹ má ṣe fídíò fún àwọn aláìlógo mọ́ o. Ẹ rí i pé mi ì mention orúkọ ẹ sí wọn lè mọ̀. Bó comment sísàlẹ̀ fídíò yìí kan wọn lè mọ̀. Torí kò lórúkọ. Kí ni? So oògùn followers tó lágbára ni. Tẹ́nìkan bá ti drag ẹ lórí internet tó bá ti lógo tẹ́lẹ̀, wọ́n kàn comment sísàlẹ̀ o ní láti ṣe fídíò fún. Oògùn tó dájú ni. La try ẹ wò, kí ni?